báyìí o gbọ́dọ̀ gbé kúrò. Ẹ̀kọ́ ní bẹ lọ́wọ́ mi ní tòótọ́ ṣùgbọ́n farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ yìí bí ò bá wúlò fún ẹ á wúlò fọmọ rẹ. Iṣẹ́ yìí là ń pè ní ẹ̀yọnú tí wọ́n fi ń foríjì ni. Eléyìí gbọ́ mi dáadáa tó bá ti rí tó rí ṣe ọ̀gá iṣẹ́ rẹ ló ṣẹ̀ tó lóhùn ò ní dáríjì ọ́ ọjọ́ tó bá ti ṣiṣẹ́ yìí ló máa dáríjì ọ́. Gbọ́ mi babaláwo àfáàní oníṣègùn ni wòlíì ìkà ni wọ́n gbéṣẹ́ rẹ fún tó lóhùn ò ní gbẹ́bẹ̀ àfi kóhun báyé rẹ̀ jẹ́ gbìyànjú lọ ṣiṣẹ́ yìí tó bá ti ṣiṣẹ́ yìí kíra rẹ kú oríire. Ẹ̀kọ́ eléwèrè lọ bá mi wá ẹ̀kọ́ tí wọ́n fi ewé pọ́n tó bá ti rí oṣoríire. Àwọn àgbà máa pòwe kan wọ́n ní wípé bí a bá jẹ̀kọ́ a máa ń jewé rẹ̀ nù ni a máa forí ji ewé ẹ̀kọ́ ni àṣírí ni. Gbọ́ mi dáadáa inú àwọn òkú òun ní dùn sáṣírí yìí nítorí pé ohun tí wọ́n máa sọ pé kó lọ mówó láwá ni ṣùgbọ́n kíra rẹ̀ kú oríire. Báwo ló ṣe ṣe sórí ẹ̀kọ́ yìí màá fi àṣírí mẹ́ta lẹ̀ téèyàn ṣe ń lu ẹ̀kọ́ ṣùgbọ́n nínú àṣírí mẹ́ta jẹ́ kọ́kọ́ fẹ́ yọ̀kan lẹ́nà. Ó pọ̀ omi tí ń bẹnu pọ́kẹ́tì àti ẹ̀ tí ìbú síbí kan. Àṣírí wòlíì wà farabalẹ̀ kó wá ìmọ̀. Gbọ́ mi dáadáa tó bá ti rí ẹ̀kọ́ yìí èèyàn ló dúró ló ní àní dáríjì ó ṣe ọkọ rẹ ọkọ ẹ ní òní foríjì ọ ó wá ń di kọdùkọdù mọ́ ọ́nú ilé ẹ̀kọ́ ti tó. Báwo ló ṣe ṣe wá ẹ̀kọ́ eléwé tu tó bá ti tu ó wàá dárúkọ ara rẹ sí ní ìgbà mẹ́ta. Èmi lágbájá ọmọ lágbájá tó bá ti dárúkọ rẹ sí ní ìgbà mẹ́ta wà wá ní gbogbo ẹni tí mo ṣẹ̀ tó bá wá mú ẹni tó ṣẹ̀ gangan ẹni báyìí tí mo ṣẹ̀ tó lóhùn ò ní dáríjì mi ẹlòmí ò ti ṣe ẹlòmíràn tó dídì sọ fún ẹ pé òun máa fàyè wẹ̀ dárúkọ rẹ̀ sí. Tá a bá jẹ̀kọ́ a máa ń dáríjì ewé ni ìwòwò ni wàá wà aago kan òru ni wàá ṣe níwòwò nínú yàrá rẹ̀ tó bá wá ṣe gbogbo ẹ̀ tán ó wàá jẹ ìlàjì nínú ẹ̀kọ́ yìí ó fọ̀ bẹ́gẹ́ báyìí tó bá ti fọ̀ gbẹ́gẹ́ ó wàá jẹ ìlàjì níwòwò tó wà yẹn náà ló ti jẹ ìlàjì ó wàá pọ́n padà tó bá ti pọ́n padà ní ìdájí kùtùkùtù tójú bá pa tẹ́sẹ̀ bá pa káwọn èèyàn tó jáde lọ́jú sí ìkóríta má bojú wẹ̀yìn tó fi dé ilé wàá wọṣọ kó tó bọ́ta o mi ò ní kó wìwòwò kó má mú ẹbí wèrè o ìwọ lọ lò bí ẹni yẹn bá lóhùn ò ní dáríjì ọ tó bá gbé ọwọ́ kọ́ wá fi ṣera rẹ̀ ìyẹn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ọjọ́ tẹ́nìyẹn bá fojú kọ ẹ̀ báyìí ọjọ́ yẹn gangan inú rẹ̀ ayọ̀ adáríjì o iṣẹ́ ìforíjì tó kọ̀ǹfàmù ni ṣùgbọ́n o tó bá ti lọ jùnù má bójú wẹ̀yìn tó fi padà dé ilé ìyẹn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ọjọ́ tó bá wá ṣiṣẹ́ yẹn tójúmọ́ bá ṣe mọ́ kí alẹ́ ọjọ́ yẹn tó ṣú gbìyànjú kó rẹ̀ ẹ̀kọ́ kó fi ta oníbàárà mẹ́ta lọ́rẹ. Àṣírí tó ń bẹ́ẹ̀ nìyẹn mo fún ẹ tán èmi ò ní fi iṣẹ́ tí ó kọ́ fámilẹ̀ àṣírí ibẹ̀ kó lè píìkì dáadáa bí ẹ̀kọ́ ṣe sàárà fún oníbàárà mẹ́ta pẹ̀lú ohun tó bá ní lọ́wọ́. God bless you. Share rẹ̀ fẹ́yàn méje kó lè ṣiṣẹ́ fún ọ.